yín káàbọ̀ sórí ètò Lagbo òṣèlú. Jare Ayo-Martins lórúkọ tèmi. Tí ẹ bá ń bá a bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́rin tá a ti ń bọ̀, ẹ rí pé àwọn ìkàn nínú òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà là ń gbé wá sójú ìwòran yín, là ń gbé wá sétí ìgbọ́ yín. A bẹ̀rẹ̀ lónìí, ẹ má bínú bó ṣe wá sí díẹ̀, àlejò òní ẹja ńlá ni. Àwọn ní adelé alága ẹgbẹ́ People's Democratic Party, ìyẹn PDP nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n jẹ́ àgbà ìlú, torí ẹ̀ ni tí wọ́n bá ń pè wọ́n, wọn kì í pè wọ́n ní ọ̀gbẹ́ni, ìyẹn Mr. Elder, ìyẹn alàgbà Sunday Olakunle Akanfe tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní Atidade. Mo kí yín káàbọ̀ sórí ètò sáà. Ẹ ṣeun olóòtú. Ojú yín ò dojú ẹni tó ń ṣòṣèlú. Gbàtà kéré wọn ní ojú olóṣèlú náà ti le, ojú yín ò le. Ẹ tún jẹ́ alàgbà, ó dá mi lójú pé oyè ṣọ́ọ̀ṣì lálàgbà yẹn. Ẹ jáfàárín yẹn lẹ. Òṣèlú àti ẹ̀sìn ṣé wọ́n ti níbì kan náà fi pàdé? Téèyàn bá ṣẹ̀sìn kò lè ṣòṣèlú. Tó bá ṣòṣèlú, tí ó bá lẹ́sìn tó bá ṣòṣèlú kò lè ṣe dáadáa. Àwọn kan wà wọ́n pè wọ́n lólóṣèlú, akọ́ṣẹ́mọṣẹ́ olóṣèlú, ìyẹn professional in politics. Àwọn kan wà olóṣèlú tó yẹ pé ó fi ṣiṣẹ́ ṣe, ìyẹn professional politician. Tá a bá bèèrè lọ pé níbo ni Elder Akanfe ti níbo lẹ fara pẹ́, ṣé akọ́ṣẹ́mọṣẹ́ olóṣèlú ni àbò olóṣèlú tó jẹ́ olóṣèlú tó fi ṣiṣẹ́ ṣe? Akọ́ṣẹ́mọṣẹ́ olóṣèlú ni mí. Ẹ níṣẹ́ mi lẹ́yìn òṣèlú? Mo níṣẹ́ mi tó pọ̀ gan. Àtàwọn ní iṣẹ́ orí kí ló ń ṣe wọn lólóṣèlú, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n níṣẹ́ tó ń ṣe lẹ́yìn òṣèlú. Mo níṣẹ́ nílùú Ìgangan. Nílé Ṣàmbí? Bẹ́ẹ̀ni. A máa sọ yín lẹ́yìn ètò, torí tó bá jẹ́ṣẹ́ tá a lè polówó, a béèrè kẹ́kẹ́ wá polówó ẹ̀ ń bí o. Lágbára lọ́wọ́ náà. Mo kí yẹn káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá. Ẹ ṣe ẹ kú lé o. Ẹ lẹ́sà. Ẹgbẹ́ People's Democratic Party, ẹgbẹ́ tó ṣèjọba fọ́dún 16 ní àárín gbùngbùn ní Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣèjọba fọ́dún 7, nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣèjọba fọ́dún 7 àbọ̀ léraléra. Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wò, ṣé ẹ máa nẹ́gbẹ́ PDP ṣe dáadáa, bíbí kan wà tó kù díẹ̀ káàtó? Ẹ ṣe pọ̀ lóòtú. Kò síbi tó kù díẹ̀ káàtó, ṣùgbọ́n bó ṣe wọ Ọlọ́run ló ṣe ń ṣe ọlá ẹ̀. Ọdún 7 àbọ̀ tá a lò yẹn wọ́n jàgbà lẹ́nu wa ni. Jíjàgbà tán sì jàgbà lẹ́nu wa ó yé Ọlọ́run, torí kì í ṣe pé wọ́n fìbò gbé wa kúrò lórí àga, àti ilé ẹjọ́ òní wọ́n ti gbé wa kúrò lórí àga. Ẹni tó sì gbé wa kúrò lórí àga òun náà sì orí ẹ̀sẹ̀, torí láti gbà yẹn náà ni wọ́n ti lé lẹ́nu iṣẹ́. Justice Ayo Salami. Látìgbà náà ni wọ́n ti lé wọn lẹ́nu iṣẹ́. Nítorí pé ó ní í ṣe pẹ̀lú pé ẹgbẹ́ PDP wà lókè ìgbà náà. Sẹ́mọ̀ ní àwa òun ṣe ẹgbẹ́ PDP, àwa ń lo influence, à ń lo agbára. Tó bá yẹ pé là ń lo agbára ni, kò sí nǹkan tó sọ pé ní kí PDP ọmọ wà ń bẹ̀, kò sí nǹkan tó sọ pé ká lé ọmọ ọba Ọlágúnsóyè Oyèlọ́lá kó lórí àléfà lásìkò yẹn. Ṣùgbọ́n torí pé àwa gbà wípé ní give and take lọ́rọ̀ lé ayé, so jẹ́ kí n jẹ, so ní ò jẹ́ kí ló jẹ́ ká gbà fọ́lọ́ ní tiwa. Jẹ́ kí n jẹ́ tẹ́ ẹ dárúkọ tẹ́ ẹ sọ òyìnbó wá mú ìrántí ìgbà tí PDP ń bẹ ní orí àléfà, ọ̀pọ̀lọpọ̀ gbádùn. Pátí lọ́tún pátí lósì, owó yà ń gbòòrò, ṣùgbọ́n wọ́n ní àwọn alátakò yín gbà náà ní gbá àwọn iṣẹ́ àkànṣe ṣe, ọ̀nà Òṣogbo dá, ọ̀nà Iléṣà kù díẹ̀ káàtó, ṣùgbọ́n ẹ̀náwó bọ́jú sọ ni. Kí lẹ rí láti sọ sí gẹ́gẹ́ bí olóṣèlú? Ṣe rí ẹni tí kò sí orúkọ tán lè pe ajá tí wọ́n bá fẹ́ pa. Ṣe láwọn tí wọ́n sọ pé àṣẹ dáadáa, ẹbẹ́ ti rí ní tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọdún 9 tí APC wà ní orí ìjọba ní Ọ̀ṣun nìyí. Kí ni nǹkan tá a lè tọ́ka sí pé tí wọ́n ṣe? Kí ni tá a lè tọ́ka sí? So ẹ wo gbogbo ojú ọ̀nà láti ó ti lé ní wákàtí 2 tí mo ti ń ti ẹ̀dẹ́ bọ̀ wá sí bíbáyìí. Ojú ọ̀nà kótó kọjá pé ìnira ti ẹ̀ pọ̀ jù. Ẹ wo ní ìsinmi nígbà táwọn wà níjọba, pàápàá jùlọ ọmọdé ń gbádùn, àgbà ń gbádùn. Tẹ́ bá wò níjọba ọmọọba Ọlágúnsóyè Oyèlọ́lá
ẹgbẹ́ PDP nínú ẹgbẹ́ wa ni wọ́n ti yan kọmíṣánná ní àwọn tó wà nílùú yìí, ibẹ̀ ni ẹ ti yan gbogbo oyè tí wọ́n yàn pátápátá, kì í ṣe pé wọ́n lọ mẹ́nì kankan wá látòkè òkun. ṣé láwọn tó wà lórí àlééfà yìí bí ògo ti ń jẹ́ tọ́lọ́wọ́n ọba tí wọ́n bá dé ní ọjọ́ lálẹ́ Monday tó bá di ọjọ́ Thursday wọ́n tún padà lọ sí Èkó ni wọ́n ti lọ fowó wá sí sẹrímọ́nì, kì í ṣe pé àwọn náà ìnáwó kọ̀sẹ́ni tí ń kówó jẹ o, wọ́n máa ń ná náà ni, ṣùgbọ́n in dollars àwọn máa ń náwó tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́ mọ́ fi ń ṣe kínní. ṣùgbọ́n ní bí báyìí ni àwa PDP làwa láti jọ ń ṣe àjọyọ̀ láàrin ara wa tọ́lẹ̀ yẹ pé ní gbogbo ayé ló gbádùn. kí ló wà ní ìsìn báyìí? ìnira nìkan náà ni lọ́pọ̀ jù nípínlẹ̀ Ọ̀ṣun lónìí báyìí. ọdún 7 àbọ̀ wa ta lòun aráyé àwọn gbogbo ayé ló gbádùn rẹ̀ pé ní PDP o bùjẹ́bùdànù ni wọ́n bùjẹ́bùdànù táwọn dẹ̀ ń sọ̀rọ̀ pé ajẹ́ yẹn gbogbo èèyàn ló ṣe dáadáa nígbà náà. tá bá wò dáadáa tó bá bá béèrè lọ́wọ́ yín pé gẹ́gẹ́ bí olóṣèlú kí ni ní èdè Gẹ̀ẹ́sì wá ní kílẹ̀ miss ní lẹ́yìn ọdún 7 tẹ́ ti wá ṣé iṣẹ́ tí ẹgbẹ́ yín ṣe lẹ́rìí rí tọ́ka sí pé ní ò dáa àbí àwa máa ṣe oríire lọ́sùn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí tá a bá wò dáadáa ẹ ti sọ páwọn èèyàn gbádùn ijó àjọyọ̀ fàájì nítorí tí èèyàn bá jẹun yóò jò tí èèyàn bá rówó lápò yóò jò àbí iṣẹ́ wo ni ẹran ní ó máa ṣe káláwaláwa bẹ́ẹ̀ ni àwọn kan báyìí bàbá yẹn ń ṣe rèé kí lẹ lè sọ sí yẹn. àrítọ́ka sí ẹgbẹ́ PDP pọ̀ jù. ẹ sọ bíi 2 mẹ́ta àríṣe àríkà ní bàbá rẹ̀. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ti fìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ Gúúsù Ẹdẹ nígbà náà skul tá a kọ́ nígbà náà làwọn ọmọ sì ń lò títí di bá a ṣe ń wí. àwọn ìjọba tó wà ń ta yìí mega school tí wọ́n sọ pé wọ́n kọ́ ní lásìkò yìí báyìí èèyàn mélòó lọ́wọ́ ló gbádùn ẹ̀ gbogbo nǹkan náà dorí rẹ̀ kọ́dọ̀ lásìkò yìí báyìí. tẹ́ bá wo ẹ wo Fákúnlé comprehensive high school l'Óṣogbo wọ́n ti sọ di ilé ìtajà bó lè yẹ pé ní wọ́n lọ kọ́ síbòmíì bẹ̀t jẹ́ ìjórí ìrùn yẹn jí ò ti parẹ́. so tẹ́ bá wo kò sí ní gbogbo kọ̀rọ̀kọ̀ndú tó wà l'Ọ́ṣun òní ọmọọba Alágbósóyè Oyinlọ́lá tó ṣe ìjọba fún odidi ọdún 7 àbọ̀ nígbà náà òun ni ló dé kò síbi tá a da títí tá a dọ̀dà sí. tẹ́ bá wo àwọn zone ta ní Ọ̀ṣun zone mẹ́fẹ̀ẹ̀fà ta ní l'Ọ́ṣun 23 kìlómítà lọ́dà tí wọ́n dà láyé ọmọọba Alágbósóyè Oyinlọ́lá nígbà náà lè tọ́ yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ lọ́jà àǹfààní ẹ̀ Iléṣà jẹ́ Ifẹ̀ jẹ́ Ẹdẹ jẹ́ Òṣogbo jẹ́ bẹ́ẹ̀ náà lè Jìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àrítọ́ka sí wa pọ̀ gan rẹpẹtẹ tẹ́ bá dẹ̀ wò tá a máa ń wò dáadáa ní ìjọba PDP l'Ọ́ṣun ẹ rí i pé tẹ́ bá lọ sórí ọ̀rọ̀ education qualification tí àwọn èèyàn táwọn ọmọ wa ń gbà lásìkò gbà tí PDP wà níbẹ̀ ó lágbára wọ́n soríire gan. the highest mark tó yẹ pé tí wọ́n gbà this time around ni pé 40%. ibùn gan arọ́dún tí ò tiẹ̀ tó bẹ́ẹ̀ gan tí ò tó 20% gan wà pa nílànà education tá a bá wá ń sọ nílànà ti àgbẹ̀ gbogbo àgbẹ̀ owó pọ́kú lára fertilizer ń gbà yẹn so kódà wọ́n tó ń kó fertilizer tí wọ́n tó ń pè fún àwọn àgbẹ̀ lọ́fẹ̀ẹ́ so gbogbo nǹkan yìí kò sírù yẹn mọ́ lásìkò yìí tá a wà yìí tẹ́ bá wò náà ní ìsìn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí bárúgbó ti ń ké lomidán ń ké bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin ń ké tóbìnrin ń ké lásìkò yìí ọlọ́run tí ẹ fi gbà dé ìjọba yìí lọ́rùn rárá bí tẹ̀ tí wulẹ̀ ọmọ so nítorí ìdí eléyìí PDP ẹgbẹ́ tó lágbára ni tó dẹ̀ dá tó sì ṣe dáadáa tó sì nífẹ̀ẹ́ aráàlú. tó ẹ jẹ́ ká wo ẹgbẹ́ PDP gan ká tọ̀nà wò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ká tó wá lọ sí ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Ẹdó láìpẹ́ ìdìbò ń bọ̀ níbi méjèèjì wọ̀nyí. ẹ jẹ́ ká wo ẹgbẹ́ PDP ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní tílé kan bá ń tòrò àwọn àgbà ló parí ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹgbẹ́ PDP ti ń ní kọ́rí kọ́họ látìgbà tí wọ́n ti kúrò nínú ìjọba tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ ọba Ọlágúnsóyè Oyinlọ́lá tó wọ́n lé kúrò lórí àlééfà tún padà lọ sẹ́gbẹ́ míì lẹ́yìn wọ́n tún bọ́ sínú ẹgbẹ́ míì àti ẹ̀mọ̀ bóyá nínú ẹgbẹ́ PDP làwọn wà ní àbíbò míì ìyẹn bẹ́ẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn jankan sínétọ̀ Iyọlá Omiṣoréńfẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kúrò nínú ẹgbẹ́ PDP wọ́n bọ́ sínú ẹgbẹ́ PDP àmì mi lọ bá sínú ẹgbẹ́ mi àwọn mi lọ sínú SDP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
bàbá wa kí ló ṣẹlẹ̀ sí ẹgbẹ́ PDP lẹ́yìn tí wọ́n ti kó ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun ṣé nítorí tìbí ò wọlé dáadáa mọ́lẹ̀ lómi fi ń wókò bòmíì lọ. mo dúpẹ́ lọ́wọ́ yín olóòtú ṣe rí kò lè ṣe kíjà máa wà tíjà bá sì wà sí ló yẹ ká parí ẹ̀ ọmọọba Lágúnsóyè tí ó lọ lásìkò ìgbà náà ìyẹ̀jẹ ráńpẹ́ tó wáyé lásìkò ìgbà náà tẹ́ ẹ bá rántí ẹ rí i pé nígbà yẹn nígbà tí wọ́n ṣe tí ilé ẹjọ́ dá wọn pé kí wọ́n máa padà lọ sílé tí wọ́n lọ́dún méje àbọ̀ tán so wọ́n fún ẹ nípò kan ní national ìyẹn ní national secretary of the party bẹ̀tí nígbà tí ó dàbí pé èdè àìyedè kan wáyé ò ní wọ́n withdraw wọn kúrò ní ipò yẹn ìyẹn ló mú kí inú bí wọn díẹ̀ lásìkò ìgbà náà kì í dẹ̀ ṣe inú tó bí wọn díẹ̀ náà ó dàbí ẹni pé àwọn ìjọba tó wà ń tà yẹn lẹ́tàn ni wọ́n nígbà náà so wọ́n mọ̀ bí wọ́n ṣe máa ń tàyàn pé wàá gbélé yìí wàá gbélé yìí wàá gbélé yìí wàá gbélé yìí tabadẹ̀ wàá wò ẹ́ rí i pé gbogbo nǹkan tí wọ́n ṣe nígbà náà wọn ò rí kò sí nǹkan kan tí wọ́n ṣe fún ọmọọba Lágúnsóyè Oyèlọ́lá bí mo ṣe ń sọ fún yín lónìí báyìí ògùn náà gbòǹgbò kan nínú ẹgbẹ́ wa ni bàbá wọn Lágúnsóyè Oyèlọ́lá. látẹ̀yìn retí wọn lórí ètò láìpẹ́ àwọn torí wọ́n pè kan níyànjẹ Òbíǹdé wọ́n tún wọ́n dẹ́nu ẹgbẹ́. ọ̀rọ̀ national secretary náà ló jẹ́ kí wọ́n máa pàṣàmọ́ pé ìyànjẹ Òbíǹdé àwọn náà dẹ̀ sọ. kí wàá lélẹ́yìí tẹ́ ẹ sọ yìí tẹ́ ẹ sọ gbẹ̀yìn ìyẹn náà nù kọ tiẹ̀. bàbá gan sọ wípé ní ẹ̀kọ́ táwọn lọ kọ́ nínú ẹgbẹ́ APC ẹ̀kọ́ tó lágbára ni wọ́n ní ìjìra gidi làwọn lọ torí pé kọ̀sẹ́ntì lọ sínú ẹgbẹ́ yẹn a gbọ́dọ̀ mọ ṣépè fúnra wa ni o. ipa mélòó lẹgbẹ́ PDP kó sí ló dá sí báyìí àti pé mélòó lẹgbẹ́ PDP báyìí àwọn kan Fáforíjì àwọn kan Adágún Odò tìyín náà wà ń bẹ́ẹ̀ ó dàgbò tí ń tóbi mẹ́ta tá a bá wò dáadáa. ọ̀kan ṣoṣo lẹ́gbẹ́ PDP lọ́sùn Fáforíjì tẹ̀ ń wí yẹn ó bá sẹ́nitọ́ Iyọlá Omiṣore lọ nígbà náà ni torí òun àti Sọjí Adágún Odò nẹ́jọ́ du alága so Iyọlá Omiṣore ó ní kó tẹ̀lé ńlọkọ́ wá sálága nínú SDP tí wọ́n lọ òun lálága SDP ńgbà náà ìgbà tó dẹ̀ di pé ọ̀rọ̀ débi tó dé tí wọ́n ní kí Fáforíjì kọ́ wa máa parí kọ́ mọ̀ tẹ́lẹ̀ òǹkà lọ sínú ẹgbẹ́ APC ó ní láyé ó ní kàkà kí ilé òkú ilé ọ̀sà ni kí ló fẹ́ ẹgbẹ́ APC ṣe ló fi padà sínú ẹgbẹ́ PDP kódà lánàá yìí òun la lọ fún ẹ ní la lọ gbà wọ́n sí ẹgbẹ́ padà ní wọ́ọ̀dù wọn ní Fáforíjì léètọ́ yẹ pé ní tí pépà gan máa gbé so nítorí ìdí eléyìí ṣé wàá rí ọ̀rọ̀ Adágún Odò ọ̀rọ̀ fásitì tèmi àwọn ò ní fásitì nínú ẹgbẹ́ PDP o olóyè mọ́kàndínní ọgọ́ta ló wà nínú ẹgbẹ́ PDP tó ń ṣe ìṣàkóso PDP working committee 14 state officer 15 àwọn alága party 21 ibì kọ̀ọ̀kan lẹ́nì kọ̀ọ̀kan wọn yẹn ti wá àwọn leader kọ̀ọ̀kan ni wọ́n dá wọn ní sọ̀rí ní gbogbo ibi tí wọ́n ti wá ní local government kọ̀ọ̀kan èmi yìí àwọn leader náà dá mi sínú working committee yẹn. ajá sì dókòó dúdú nípínlẹ̀ Ọ̀ṣun ìbéèrè sì pé bẹ́ẹ̀ ẹ̀kan àbí méjì ká tó lọ sí ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èdó a sì láǹfààní àti gba ìpè látọ̀dọ̀ àwọn tó ń pè wá pàápàá àwọn tó ń wò wá ní ibi tó jìnnà tó ń wò wá lórí ẹ̀rọ ayélujára yálà Facebook ní Instagram ní àbí orí YouTube ní ẹ̀ náà àǹfààní àti pè wá àbẹ́yìn tẹ́ ń gbọ́ wá lórí ẹ̀rọ aṣọ tó gbèsè báyìí yẹn rédíò ẹ̀ náà àǹfààní àti pè wá àbí ẹ̀yin tẹ́ ń gbọ́ wá lórí ẹ̀rọ ayélujára lórí www.uniquefm.arastation.net ẹ̀ náà àǹfààní àti pè wá á sọ nọ́mbà á gbà pé bíi 2 sí 3 ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ẹni tó kọ́kọ́ wá sórí ètò ìgbàrà níjọ́ tá a bẹ̀rẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ 4 sí 5 ní alukoro ẹgbẹ́ yín alàgbà Sunday Bisi mo sì béèrè yìí lọ́wọ́ wọn nígbà kan rí ní ẹ ṣe ìbò abẹ́lé kó tó dípa àdìbò tí a dì ní ọdún 2018 kọ́ríkọ́ kan wáyé láàárín alàgbà kan Akin Ògúnwùyí àti Senator Adémọ́lá Adélékè ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí bí nǹkan bí oṣù 8 sẹ́yìn
ní ẹbí Adeleke tẹ àtẹ̀jáde kan wípé ẹ má sọ ẹbí ìwádìí ATM o, ẹ tún ti gbé dé pé ẹ fẹ́ fi ọmọọba sínétọ̀ Adémọ́lá Adeleke ṣe gómìnà lẹ́ẹ̀kan sí pé kẹ́ ẹ wá gómìnà tí yín síwájú. Ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ ń sìn ni pé ó dàbí pé ẹgbẹ́ ẹbí Adeleke tún ti yóhùn padà, àbẹ́yìn kan nínú ẹgbẹ́ PDP lọ bẹ̀bẹ̀ ẹ lọ ṣìpẹ̀ fún wọn. Kí ló ṣẹlẹ̀ gan ní àárín? Kò sí wàhálà kankan tí ó ṣẹlẹ̀. Ṣé rí wọ́n ní pẹ̀lẹ́ lákọ́ lábo méjì ni wọ́n sì ń ké bò sí. Tẹ́ ẹ bá ní ìbò sí o gbogbo ayé ni ọ̀sà tí ó túká. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mú agolo kan dání tẹ́ ẹ bá ní ìbò sí ọlọ́pàá Èkó, ìbò sí àwọn èèyàn ọmọ ìjó ni. Àwọn tí wọ́n gbé ìmọ̀ràn yẹn kalẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ yẹn kò tí ì tásìkò tó yẹ kí wọ́n gbé kalẹ̀, ló fi dàbí ẹni pé àsìgbọ́ wà láàrin yẹn. Kò sí ìgbà kankan tí sẹ́nitọ́ Adémọ́lá Adélékè tó sọ pé òun ò ṣe gómìnà mọ́. Ẹnìkan kan ọ̀dẹ̀ pé wọ́n ní ATM ń bó ATM wà. Ṣé owó téèyàn owó iṣẹ́ oúnjẹ òòjọ́ láìsí àwọn tó yẹ pé ní wọ́n gba kọ́ńtíráàtì tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. Òyìn olè náà wo iṣẹ́ bísíǹsì èyàn olè náà nínàkúnà débi tí wọ́n wà sọ ẹnìkan di ATM. So nítorí ìdí eléyìí àsìgbọ́ lọ́wọ́ láàrin yẹn kì í ṣe pé bọ́yá kínní ó kù díẹ̀ kò tásìkò ntọ́ bá kọ̀la ẹnìkan kì í ṣe léni. Ẹnìkan tẹ̀ fàtẹ̀jẹ̀ jíjẹ́ kan ló ránṣẹ́ sí bínú àwọn tó ń wà láti lórí Facebook. Ọ̀gbẹ́ni Razak Ọládẹ̀jọ́ ní mo fi àsìkò ìlú alága wa Elder Sunday Akanfe Atidade lọ́gọ̀ ẹnu fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti jẹ́ kí ìṣọ̀kan wà nínú ẹgbẹ́ PDP. Mò ń gbàdúrà kí Ọlọ́run máa tún tẹ̀ wọ́n síwájú, ìṣọ̀kan wà nínú ẹgbẹ́ PDP. Èmi fẹ́ mú ṣé ibi tí ò bá síjà kò lè sí ṣe pé wọ́n ń ta sapá láti wá ṣọ̀kan, ṣẹ̀ṣin wá ṣọ̀kan ni àbí ṣọ̀kan ti wà? Ìṣọ̀kan ti wà nínú ẹgbẹ́ wa. Ẹ rí i pé gbogbo nǹkan tí mò ń sọ fún ilé ẹ̀kan pé àwọn tá à ń ṣàkóso, àwọn tó jẹ́ olùṣàkóso ẹgbẹ́ PDP lọ́sùn 59 ni wọ́n ní kí Sọjí Adágúnodò nígbà táwọn kan competition wọ́n ní kó lọ step aside ló jẹ́ kémi di acting state chairman. So ti báyìí gbogbo wa ládẹ péjú pésẹ̀. Ṣé ẹ máa wá ṣèdìbò abẹ́lé láti yan alága àtàwọn àwọn alákòóso yòókù láìpẹ́? Gbogbo wa la wà intact, kò sẹ́ni àtúnbò kankan dìlé Ọ̀ṣun. Ẹnu kankan tó kàn wá ni pé tí wọ́n bá ti yanjú ọ̀rọ̀ láti Àbújá. So ti báyìí tí Sọjí Adágúnodò tó bá clear níbẹ̀ yẹn wọ́n á ní kó mọ padà bọ̀ sáàyè, èmi náà tó padà sáàyè mi tí mo wà tẹ́lẹ̀. So ọjẹ́ bọ́rọ̀ ti ṣe jẹ́. Èyí tẹ́ ń wò wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá ló wà lójú òran 07061580198 07061580198. Níbikíbi tẹ́ bá ti ń pè tẹ́ bá ti pè wá yí ẹ̀rọ ẹnìkan ń bẹ lójú òpó. Hello. Kásán. Ẹ mà káàsán bàbá, kí lorúkọ yín, mo lẹ ti ń pè wá? Hello. Hello, Adébáyọ̀ láti Kírun. Hello. Hello sir. Kí lorúkọ yín, mo lẹ ti ń pè wá? Adébáyọ̀ láti Kírun. Láti Kírun. Bẹ́ẹ̀ni. Kí ni ìbéèrè yín? Àjọmúlẹ̀ bàbá mẹ́nu bà ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi yọ oyin lálẹ́ kan. Wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ìbò tí wọ́n yọ kúrò ní kóòtù. Wọ́n lẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn ẹni. Ó yẹ ká máa tó sọ̀rọ̀ náà. Ẹ tún béèrè yẹn béèrè. Wọ́n ní wọn ò mẹ́nu bà àwọn kankan ṣùgbọ́n kò yé wa. Ẹjọ́ yín agbójú ẹ̀rọ wa ẹ bá a rí sí kinní kò dá kí àwọn èèyàn máa pè wá káwa gan tá à ń bọ̀ à ń bí má gbọ́. Hello. Ẹ káàsán sà. Ẹjọ́ kí lorúkọ yín, bó lẹ ti ń pè? Hello. Yẹn ti rí 07061580198. Hello. Ẹ káàsán sà. Ẹ máa kú ọ̀lẹ́, kí lorúkọ yín, bó lẹ ti ń pè wá? Abdulmahid Ọládìkan láti Kírun. Láti Kírun, ṣé ẹ lẹ pè lẹ́ẹ̀kan? Mo gbọ́ bèrè kan. À ń gbọ́ yín. Ẹnìyẹn bèrè lẹ́ẹ̀kan. Ó ní wọ́n sọ pé wọ́n gbàjẹ́ lẹ́nu àwọn ni pé ìbò tẹ́ yọ kúrò pé kí lóde tí wọ́n mẹ́nu bà tó bẹ̀rù Ọlọ́run. Ìtẹ́ mi wá fẹ́ bèrè ni pé bàbá láwọn ń bọ̀ látẹ̀dẹ̀ tẹ́ǹgbọ́n mi. Bẹ́ẹ̀ni. Bàbá láwọn ń bọ̀ látẹ̀dẹ̀ tí wọ́n fi dé Iléṣà. Ṣé lóòótọ́ ni wọn ò rí ọ̀nà tó dáa látẹ̀dẹ̀ dé Iléṣà tó dáa lò ẹgbẹ́ sí?
wọ́n á dá yín lóhùn á gbà pé méjì sí 07061580198 ṣé ẹ̀ ń de bàbá wa ìbéèrè ti di méjì tàkọ́kọ́ àti tẹni tó pè báyìí. hello. ẹ káàsán o. mo mà kí yín bàbá kí lorúkọ yín o. ẹ kú ètò. yes sir kí lorúkọ yín sir. ẹ̀ka yín ò ní dàrú o. àṣẹ bàbá kí lorúkọ yín. orúkọ tèmi ni àrò ọláòyè láti di ogun adédire Ifẹ̀ south. ẹ ṣé gan ni. mo kí alága tí wọ́n wà lórí ètò alàgbà Atidade ọlọ́run mọ̀ fún wọn ṣe. àmọ́ mo fẹ́ kí àbí kí n béèrè lọ́wọ́ wọn. wọ́n nígbà tí PDP ń ṣèjọba ẹ béèrè pẹ́sẹ̀ yẹn wọ́n dáhùn ẹ̀ dáadáa. ẹ sọ fún wọn wọ́n sọ fún wa wípé ìbùjẹbùdànù ní ẹgbẹ́ ẹ̀yin wá ní fàájì ní ẹgbẹ́ PDP ń ṣe bọ̀ tí wọ́n rí sí ẹ̀fọ́ àkọ́kọ́. ẹ̀kejì wọ́n tún wá ní àwọn òrí nǹkan kan tí ẹgbẹ́ APC ṣe látìgbà tí wọ́n ti dé orí oyè. ẹ jọ tẹ́rí mo mọ̀ pé olóṣèlú ni wọ́n olóṣèlú dẹ̀ máa ń tako ara wọn ni but ó yẹ ká máa sòdodo gbogbo skul tí wọ́n kọ́ náà wọ́n á rí gbogbo ojú ọ̀nà tí wọ́n ń ṣe káàkiri wọ́n láwọn ò rí olóṣèlú àìgbà fúnra ẹni ẹ ṣe. ẹ ṣé gan ni ìpè kan péré sí hello. hello. hello sir kí lorúkọ yín bọ́lá tí ń pè wá. Adébáyọ̀ ló pè padà láti Ìkìrun. ọ̀gbẹ́ni Adébáyọ̀ láti Ìkìrun ẹnìkan tiẹ̀ ti ràn yín lọ́wọ́ ti dá bá a béèrè náà ṣé nǹkan náà fẹ́ béèrè náà ni ìbò tán yọ kúrò. bẹ́ẹ̀ni. wọ́n ó dá yín lóhùn ẹ ṣé gan ni. tó àṣìdàpọ̀ pè dúró á fún yín nọ́mbà kan tẹ́ fi pe àlejò wa ní ẹ̀yìn tí a bá kúrò lórí àga yìí bàbá wa àwọn ìbéèrè mẹ́ta wọ̀nyí ẹ bá dáhùn wọn. ṣe rí ìbò tí wọ́n ní wọ́n yọ kúrò. bẹ́ẹ̀ni. sí àwa la yọ bò kúrò ni èyàn ó ṣe ní ìbò àti ìdìbò àti wọlé tẹ́lẹ̀ sáwà láwà yọ̀bọ̀ kúrò ìbò tí wọ́n yọ kúrò náà ló fa wàhálà fún adájọ́ yẹn so kì í ṣe fọ́ọ̀tì tiwa rárá bí tètè wulẹ̀ ọmọ wọ́n dẹ̀ sọ pé à ń sọ̀rọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ pé àwọn kọ́ skul àṣekínní kà ṣe gbàṣà mo sọ náà lẹ́ẹ̀kan pé wọ́n kọ́ mega school tí wọ́n kọ́ yẹn owó tó yẹ kán fi ṣe nǹkan míì nílùú òní ẹ̀ fi kọ́ mega school yẹn so àti advance débi irú school tí ń kọ́ nísìnyí ọdún títí àsìkò péréte sí àsìkò yìí náà á develop náà bá torí bí nǹkan ṣe rí ní ìsinmi kò sí gbogbo irú school tí ń kọ́ sílùú ńláńlá yẹn kò sí ní agbègbè kò sí lágbègbè rárá bí tẹ̀tí wulẹ̀ ọmọ a lè rí ní Pendo a lè rí ní Òṣù a lè rí ní Ìwàrà a dẹ̀ lè rí ní Alájùẹ̀ lóko Alájùẹ̀ ní skul ńláńlá tí wọ́n kọ́ yẹn so wọ́n kàn fi lẹ́yìn ṣe kínní ni so nítorí ìdí eléyìí owó tí wọ́n fi ń kọ́ skul mega skul yẹn ó ti pọ̀ jù so ti máa yẹn àti ní enough skul ní Lọ́ṣùn ṣáájú àsìkò yẹn. Ọ̀gbẹ́ni Ibrahim Mubarak Akorede Salimonu wọ́n fi àjẹjíṣẹ́ ránṣẹ́ wọ́n ní mo kí adelé alága ẹgbẹ́ PDP ní Ọ̀ṣun ìbéèrè mi ni pé kí ni ìdánilójú pé ẹgbẹ́ PDP yóò kópa nínú ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ iwájú èyí tó ń bọ̀ láìpẹ́. lágbára lọ́wọ́ Ọlọ́run ẹgbẹ́ PDP máa kó ipa nínú local government election tí ń bọ̀ àwa lẹ́ni kejì tá a lọ rẹ́gísítà so kọ́mọ́sí ìjọ kọ̀ọ̀kan wọ́n dàrú o a gba ìjọba yẹn lọ́wọ́ wọn neat lágbára lọ́wọ́ Ọlọ́run. ìpínlẹ̀ Èdó àti ìpínlẹ̀ Oǹdó ìdìbò ń bọ̀ láìpẹ́ àwọn méjèèjì ti ṣe wọ́n ti dìbò abẹ́lé wọ́n ti mú ẹni tó máa mú kí ni níbo ni PDP dúró sí. sẹ́rí ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Èdó bí tá a dúró sí gan ẹ kọ́kọ́ ẹ gbà wípé state méjèèjì yẹn ó ti kúnra àwọn state ti PDP tó yẹ pé ní tí wọ́n ti máa ṣèjọba láìpẹ́. ẹ padà wá lẹ́yìn àwọn ìdìbò yìí láti wá sọ pé tí mo sọ ṣe àbí ò ṣe àbí. bí ògo ti ń jẹ́ tọ́lọ́ máa padà wá á wà celebrate ẹ̀ gan. alàgbà Sunday Olakunle Akanfe tí gbogbo èèyàn mọ̀ sí Atidade adelé alága ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun mo máa dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe. ẹ ṣe pọ̀ sá. tá a bá tún pè yín ṣe ẹ wà. lágbára lọ́wọ́ Ọlọ́run. tó yẹ a máa pè yín lọ gbogbo ìgbà ni tẹ́ bá sì wà ń bẹ̀ a máa pè ẹ̀ sì ní kò ń bẹ̀ láìláì.
bẹ́ẹ̀ ni kò ń kú alága ṣùgbọ́n ẹ̀ ní kú láyé a sì máa yọ substantive chairman ẹ kú mbẹ́ lọ́kàn ṣùgbọ́n ẹ̀ ní kú nínú òṣèlú àti pé ẹ̀ ní kú nínú láàárín àwọn èèyàn tí wọ́n máa pè á máa pè. lágbára lọ́wọ́ ọlọ́mi ò ní kú láwùjọ àwọn olóríire torí gbogbo PDP olóríire ni wọ́n. tó ẹ ní àǹfààní àti bá wọn sọ̀rọ̀ síwájú sí i lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-580-34387. 837 má bínú 080-580-34837 080-580-34837 má pè lẹ́ẹ̀kan sí 080-580-34837. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó tẹ̀lé wọn wá wọ́n pọ̀ àlè dárúkọ wọn ṣùgbọ́n alukoro ẹgbẹ́ wọn ń bẹ ń bí alàgbà Sunday Bisi Honorable Agbẹ́jà àwọn náà ń bẹ ń bí àtàwọn tá a mọ̀ tá a tún lè dárúkọ. àwọn alága wa ẹ dárúkọ wọn. alága wa láti Iléṣà West àti Iléṣà East. ẹ dárúkọ wọn àwọn alága ẹgbẹ́ PDP ní Iléṣà West àti Iléṣà East àwọn náà ń bẹ ń bí. ọ̀gbẹ́ni Gbénga Àkànfẹ́ náà wà ń bí báyìí. àti ọ̀gbẹ́ni Gbénga Àkànfẹ́. bẹ́ẹ̀ náà ni HOB náà wà ń bí Ẹ̀sìkáyà Ọládélé. àtàwọn yòókù tó à ń bọ̀ tá a bá padà dé àlejò tó kù ó máa bọ̀ lórí àtẹ á sì máa tẹ̀síwájú lágbo òṣèlú. wọ́n níná òun ni iye ọdẹ ẹ̀tẹ̀ ní iye oògùn kárógun ká má sá ní iye ọkùnrin wọ́n sì ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní iye ọmọ èèyàn adájọ́ má yẹ asọ̀rọ̀ mátàsé tí wọ́n bá sọnù dandan ní ká wá wọn rí òun ni ọ̀rọ̀ wa nílé iṣẹ́ Unique FM àti ilé iṣẹ́ Freedom Television nítorí pé a ti polongo ẹ̀ láti bí àná wípé àwọn àlejò méjì tá a gbé wá rèé o àti làkúnjá ó kù kejì a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹnìkejì ń bẹ ń bí. aṣojú wa ní ìpínlẹ̀ ní gúúsù ilé Ìjẹ̀ṣà South Federal Constituency ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nílùú Àbújá nígbà kan rí ọmọlé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Èkó ni wọ́n ṣojú Òṣòdì Ìsọlọ̀ Constituency 1 ní ìjọba ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State House of Assembly wọ́n kéré Èkó wálé wọ́n sì wá di aṣojú wa nípínlẹ̀ Ọ̀ṣun ní Ìjẹ̀ṣà South Constituency ẹlẹ́yinjú àánú olóṣèlú àti ọ̀rẹ́ mẹ̀kúnnù bí wọ́n ṣe ń pè wọ́n ní o wọ́n sanwó fún mi pé kí n kí àwọn o mi ò sì ń ṣe olórí fújì ẹ bá mi kí Honourable Lawrence Babátúndé Ayẹni káàbọ̀ sí orí ètò yìí o mo mà kí Honourable wa ńlẹ́ o báwo làbújá. ẹ ṣé o ẹ kú ilé o ẹ kú iṣẹ́ o ẹ kú ètò ìlú. mo kí yín gan ni ẹ ṣeun ẹ kú iṣẹ́ ìlú. ojú ṣíṣe ìṣọmọdé nínú kí ẹ ṣojú èèyàn mú sọ́lẹ̀ kan pé ẹ ti ṣojú Òṣòdì Ìsọlọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin fọ́dún mẹ́jọ kọ́. ọdún mẹ́jọ 2007 to 15. ẹ sì wà ń bẹ̀ fún bí ọdún mẹ́jọ ó yẹ kó ó ti di mọ́líkì mọ́ ẹ lára. mo ṣe kánsẹ́lọ̀ rí náà lẹ́kọ̀ọ́. ẹ tún ṣe kánsẹ́lọ̀ rí. yes 1999 to 2022. 2022. tábà wò dáadáa 2002. òṣèlú ṣíṣe níbi ká ṣojú kí ni iṣẹ́ yín gan torí ọ̀pọ̀lọpọ̀ palliative lé ní o oúnjẹ lọ́la o Honourable ìyàwó yín bímọ ìyẹn tiẹ̀ ìyàwó yín bímọ o ṣé iṣẹ́ yín nù àbí kẹ́ ẹ ṣòfin ṣé iṣẹ́ owó pínpín oúnjẹ pínpín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣó wà nù iṣẹ́ aṣòfin. ẹ ṣe gan
títorí àsìkò máa gé pa pépèpè torí tá a bá ní ká máa sọ lọ àsìkò lè tó. Ìdí ni pé ní ìlú wa Nàìjíríà yìí òṣèlú àti ẹni tó wà lókè executive àti legislator àwa aṣòfin wọ́n máa ń ka gbogbo wa papọ̀ ni. Eléyìí tó wá le jù ni pé àwa tá a bẹ̀bẹ̀ ìbò torí pé ayálé lọ tọrọ òbò ni. Nígbà tó bá tásìkò àwọn tá a lọ tọrọ òbò lọ́wọ́ wọ́n ń fẹ́ ká ṣe nǹkan kan. Nǹkan tí a dẹ̀ lọ fún tó bá jẹ́ councillor nìyẹn tó wáyé pé legislator ní any state àti federal ṣíṣojú láti ṣe òfin àkọ́kọ́ ní the first thing nǹkan àkọ́kọ́ tó bá lọ. Lẹ́ẹ̀kejì ni pé wàá dúró pé kí ni wọ́n ń fẹ́ ládùúgbò. Ìgbà tí wọ́n bá ń ṣe budget irú budget tá a ṣe kọjá yìí tí wọ́n bá ti gbé wálé lẹ ti máa fi nǹkan tó ń fẹ́ ṣe sí àdúgbò kọ̀ọ̀kan sínú ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ìdù then wọ́n á tún wá máa rán yàn. Ẹ wo ní National Assembly ẹ rí i pé àwọn kan máa dìde motion ni wọ́n fi ń gbé nǹkan wọlé àdúgbò sádùúgbò. Eléyìí mo fi ń sọ fáwọn èèyàn mo tún ń rán àwọn èèyàn létí pé iṣẹ́ mi ní Àbújá ni pé kí n lọ sójú wọn fún nǹkan tí wọ́n ń fẹ́ wọ́n á gbé wá ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nísàlẹ̀. Ìdí ni pé àwọn èèyàn tí èèyàn 10 bá wá bá mi tí n bá dé èèyàn 9 ẹ̀ ó fẹ́ béèrè nǹkan ni kò ń ṣe pé nǹkan tí n fẹ́ padà lọ ṣe l'Àbújá láti béèrè fún wọn. Ìdí ni wípé a ti gbà wípé gbogbo ẹni tí wọ́n bá ti yàn sípò wọ́n ti wà nípò owó. Orí ń fọ́ mi o ọ̀dọ̀ wọn ni wọ́n ń bọ̀. Ọmọ mi fẹ́ lọ school o mo fẹ́ lọ sí hospital o kìíní kan tó o bá dẹ̀ fún wọn wọn ní àbọ̀ àbá ẹ̀. Gbogbo ilé ló wà because àti pé tán bá ti débẹ̀ àwọn ìgẹ̀ owó ni ó dẹ̀ ti wà ní títorí pé lóòótọ́ àwa lóṣèlú a tó ń padà lọ bá wọn pẹ́ dìbò fún wa kìíní kan sọ ẹni tó béèrè wọn kọ bọ̀ lọ́wọ́ ẹ lẹ́ni tó òfun tó bá dé kìíní lọ́jọ́ lọ́la ní òfun bìtìkọ́ kò fẹ́ kó pé ṣé títì dá iná ni problem wá ń sìn ní Iléṣà tó pọ̀ jù ó ló jẹ́ ẹni tó máa wá bẹ́ẹ̀ tó máa sọ pé báwo ni mo ọ̀rọ̀ iná yìí báwo ni mo ṣe ń ṣe l'Àbújá tí iná fi máa wà wọn nǹkan tó máa kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn tó pọ̀ jù láti wá bá àwọn tó wà tí wọ́n mọ ìtumọ̀ legislators wọ́n wà ń lù àwọn yẹn máa wá bẹ pé nǹkan báyìí o ò lè ráwọn yẹn nílé ẹ láti wá sọ pé wọ́n wá gba owó so ó ti di tradition láyé àárín àwọn èèyàn wa pé ẹni tó bá dìbò fún wọn fẹ́ tẹ́wọ́n ní ẹni tí èèyàn bá sùn tí ló máa ń jarun pátì òun ní ọ̀rọ̀ àwa tá a béèrè bò ó ti wá ọlọ́run àdẹ̀bá wa kò àfi tí a bá bẹ̀rẹ̀ sí ní dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ pé lílọ ọbẹ̀ kò sí fún wípé olówó dé ṣùgbọ́n ká lè represent wọn láti ṣe aṣojú wọn fún àwọn nǹkan tó yẹ kán ṣe ládùúgbò. ẹ tó bá wò dáadáa kí ni ẹ̀yin rò pé àwọn ará ẹkùn Ìjẹ̀ṣà ń fẹ́ kí ni wọ́n fẹ́ lórí ìgbà míì wà dẹ́ pé ẹ wá rò pé àwọn ibi wàhálà pọ̀ jèrè owó lè ní kíní kan la nǹkan tẹ́ fẹ́ la fẹ́ ṣe fún yín kí ni wọ́n fẹ́ ní ẹkùn Ìjẹ̀ṣà. ìbéèrè tẹ́ béèrè ẹ màá dẹ̀ sọ kejì tí èèyàn bá sọ wípé nǹkan tẹ́ ń béèrè nǹkan tẹ́ ń fẹ́ la fẹ́ àní tọ́jú wọn orúkọ òtún ní dá o ṣùgbọ́n nǹkan tẹ́mi ń rí nígbà tá à ń ṣe ìpolongo ìbò tí à ń káàkiri mo ní local government mẹ́rin nígbà tí mo dé Àtàkùmọ̀sà east àwọn ọ̀nà kan wà ń bẹ̀ mi ò gbàdúrà pé nígbà tí máa padà lọ bẹ̀ kàn má rí ọwọ́ ìjà ìjọba ń bẹ̀. ní ìjọba àpapọ̀. ìjọba àpapọ̀ because kò ń ṣe ìjọba ìbílẹ̀ ò lè ṣe ti state gan but federal wípé at least torí mo rí nígbà tí bá fẹ́ ọ̀rọ̀ iná àwọn ibì kan wà ń bẹ̀ wọ́n òpó la rí kò sí wáyà gbogbo eléyìí mo ti kọ sínú torí bọ́jẹ̀tì iṣẹ́ ti wá bọ́jẹ̀tì tá a bá ń bẹ̀ abani àṣẹṣe tiwa ni but ó ṣe mí láàánú pípọ́ covid tó wọlé kò jẹ́ kí bọ́jẹ̀tì ọdún yìí tó ń lọ ilé perform dáadáa títorí pé wọ́n ti gé gbogbo ẹ̀ ní Iléṣà gangan tó jẹ́ local government tó wà ń bẹ̀ àwọn kankan wà ń bẹ̀ torí àwọn kan ò mọ̀ nílé wípé ìjọba ìbílẹ̀ iṣẹ́ tiwọn ọ̀tọ̀
ìjọba ìpínlẹ̀ iṣẹ́ tí wọ́n ọ̀tọ̀ ó lè gbé nǹkan ti state lọ sí federal wọn nídàá lóhùn àwọn nǹkan tó jẹ́ ti federal tí mo mọ̀ pé ní àdúgbò wa ọ̀rọ̀ iná tí wọ́n sọ yìí federal ní ọwọ́ ń bẹ̀ títorí òfin tá à ń ṣe lọ́wọ́ tí wọ́n ń ṣe wọ́n ti bẹ̀rẹ̀ kínní yẹn ní 8th assembly 9th assembly náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀ lórí ẹ̀ bọ̀tọ̀ ọ̀nà ẹ̀ jìnnà iṣẹ́ wa ni mo dẹ̀ rí wípé àwọn area kọ̀ọ̀kan wà both all the 4 local government tí mo ní wọ́n ń jìyà iná púpọ̀ wọ́n máa ń pe kínní kan ní SIP zonal intervention ibẹ̀ ni àwa táwọn represent lè béèrè pé kí náà ń fẹ́ fún un kò sọ̀rọ̀ nǹkan tó ń jẹ́ constituency project mọ́ zonal intervention. kò sí pé bẹ́ẹ̀ wọ́n máa ní pé títì ìwọ ló lọ wo bá ṣe là. kò sí ohun kan tó kàn ṣẹlẹ̀ ní pé zonal intervention pé lé àdúgbò ẹ̀ kí ló lè sáré mo dẹ̀ ti rí wípé ọ̀rọ̀ iná ń jẹ wá lógún ní ìjọba mẹ́rẹ̀ẹ̀rin tí mo wà mo dẹ̀ ti kí àwọn kan wọlé sínú ẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ àwọn títì kan wà ńbẹ̀ tí mo ti tó ti wọlé mo wá ń gbàdúrà kó jẹ́ pé owó títorí ọ̀tọ̀ ní budget wípé wọ́n pàṣẹ tí wọ́n bá fund ẹ̀ problem ni mo ń gbàdúrà then àwọn agric because àwọn àgbẹ̀ tí a bá ń sáré tí a bá wúlò ti àwọn àgbẹ̀ náà ní oko wàhálà ni mo ro ti wọn mọ́nú budget ìṣúná tó wà ńbẹ̀ ní agbọ́dọ̀ Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa rí sí wọn tó jẹ́ pé mo mọ̀ láàrin Ìjẹ̀ṣà South Federal Constituency mo sojú ẹ̀ wọ́n pé àwọn nǹkan tó ń jẹ wọ́n ló tó ń hìn then mo tún àwa àti ìjọba torí èmi ò fi gómìnà sílẹ̀ tí a bá wà lókè a tún gbọ́dọ̀ máa rí gómìnà wa òun náà máa rán wa ṣe padà sí federal torí àwọn represent ẹ̀ ni torí ó dàbí pé lẹ́nu ìjọ mẹ́ta àwọn kan sọ pé àkírí rọ́ a lè ṣe ká ó wà lára àwọn bí a lè ṣe ká má ríra wa. ìbáṣepọ̀ wo ló wà lẹ́yìn èèyàn àtàwọn amúṣẹ́ṣe. ní ìjà kò tí ju bí 4 or 5 days nísìnyí a ṣe meeting láti lè jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kí ìdàgbàsókè kan wà ń bẹ̀ tá a bá wálé à ń ríra wa a dẹ̀ ní àfọwọ́sowọ́pọ̀ gidi táwọn èèyàn bá sọ wípé lásìkò COVID ìyẹn ó jẹ́ pé Àbújá láti rí wọn jù tìtorí pé ṣe mọ àwọn mọ means láti dàbújá àdẹ̀mọ ilé Awólọ́wọ̀ house ni wọ́n pe ilé tọ̀sùn ń lò ibẹ̀ láti lọ́ọ́ máa bá wọn tá a ṣe meeting tá a ṣe kò sí àgbà míì tí gbogbo wa bá wà nílé àná máa ń bá wọn tá a dẹ̀ máa ń sọ̀rọ̀. lọ́sẹ̀ tó kọjá àtẹ̀jáde kan láti ọ́fíìsì yín wípé aṣojú nílé ìgbìmọ̀ asòfin àgbà sínétọ̀ Fádáhùnsí tó ń ṣojú ẹkùn ìlà oòrùn Ọ̀ṣun ọ̀rọ̀ tó ń sọ́kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ $20 million tí wọ́n ní wọ́n fún ìjọba Ọ̀ṣun pé wọ́n lò báṣubàṣu wọ́n ná díẹ̀ jẹ wọ́n pín díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ rí sí kí lẹ sọ nínú àtẹ̀jáde náà kí ló lè fà á sọ. ìdí ni pé ẹ̀gbọ́n ni sẹ́nitọ́ Fádáhùnsí mo máa ń pè wọ́n bọ̀tọ̀ ó yẹ kí èèyàn sọ òótọ́ nígbà tó bá ta lásìkò tó yẹ kí èèyàn sọ òótọ́ èmi àwọn represent Ifẹ̀ Ọ̀ṣun East Senatorial District inú ẹ̀ ni èmi náà wà Ìjẹ̀ṣà South Federal Constituency for local government nígbà tó ń sọ̀rọ̀ yẹn mo á rí i pé kò ń ṣe nǹkan tí ó yẹ kán wá dídí ẹ̀ kan tó sọ orú nǹkan bẹ́ẹ̀ owó tí wọ́n ń sọ yẹn grant ni látọ̀dọ̀ World Bank kò kì í ṣe táìmù Oyètọ́lá lówó yẹn jáde ọ̀gbẹ́ni Ralph Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n ti ń ṣètò ìgbà tó máa wá jáde ó jáde sí táìmù mo wá rí àti yin gómìnà wa torí ńgbà tí COVID coronavirus tó fẹ́ wọlé tí ò bá jẹ́ pé gómìnà wa jẹ́ni tó ti rí ọjọ́ iwájú àti pé owó tí à ń sọ yìí pé ó ti ṣiṣẹ́ lé lórí àbá ní problem báyìí toró ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí kò yẹ ẹ wo Ìjìgbò tí wọ́n kó àwọn èèyàn sí inú owó yìí ni then ẹ tẹ̀ wá sọ yẹ eléyìí tèmi rí tó jẹ́ constituency tèmi federal constituency mo lè ka 30 tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ nǹkan tán nìkan ṣe ni wọ́n ń ṣe díẹ̀ dẹ̀ ni nínú owó yìí wọ́n ti ń ṣe díẹ̀ almost be going to be 300 ọgọ́rùn-ún lọ́nà bíi mẹ́ta tí ń lọ
wọ́n sọ pé wọ́n ti parí ẹ̀. Tó bá jẹ́ pé wọ́n náà ti parí ẹ̀ ni ọ̀tọ̀. Structure ibi tá a fẹ́ kó oògùn tó máa ń sọ̀rọ̀ oògùn, ilé tí o fẹ́ kó oògùn sí wàá ṣàkótúnṣe. Lẹ́yìn ìgbà tí gbogbo structure bá wà, wọ́n á ra nǹkan, wọ́n á gba àwọn èèyàn síṣẹ́, wọ́n á ṣe nínú iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ni. Mo wà ní procurement committee ní National Assembly. Gbogbo bí wọ́n ṣe máa náwó tó bá yá ó máa yọ sí. Ìgbà tí bàbá wa ẹ̀gbọ́n finance tán sọ̀rọ̀ tán ní ká má yáwó ká má ṣe, mo ti ṣe ilé ìgbìmọ̀ asòfin lẹ́kọ̀ọ́. Nígbà tí Fáṣọlá fẹ́ lọ yá owó kan gbà yẹ èmi náà mi ò mòye, kò yé mi. Mo sọ ní assembly ń gbà pé ẹ má jẹ́ ayáwó yìí o. Wọ́n wá dúró, wọ́n bá wa sọ pé owó tá a fẹ́ yá ẹ̀ tá a bá yá ọjọ́ tó bá máa di, because development nílùú tó o bá yáwó ò lè, kò sí ọgbọ́n tó lè dá, kò lè. Then tó bá jẹ́ pé ò yá ń sìn ọjọ́ ńgbà tó bá máa ya owó yá ti kọjá iye tó yẹ kó yá, development ò dẹ̀ ní sí. Ẹ wo Èkó látìgbà yẹn tíṣẹ́ ń lọ billions ni wọ́n rí every month wọ́n sì yẹn. Tí gómìnà tí mi ò tí ì gbọ́bọ́ tó bá sọ pé òun fẹ́ yáwó, tí a bá mọ nǹkan tó fẹ́ yáwó lé lórí tó fẹ́ fi ṣe fún ọjọ́ iwájú, kò ń ṣe pé kọ́kàn yáwó kan náà fẹ́ fi ná kọ́kàn ná owó sọ́tọ́ máa ná fẹ́ yá owó. Àti pé eléyìí tí à ń sọ 20 billion grant ni tí wọ́n dẹ̀ ṣe, tí mo dẹ̀ rí àwọn nǹkan tó ṣe. Èmi tí mo wà ń lẹ́sìn ní agbọ́rọ̀ Ọlọ́run láìpẹ́, gbogbo ibi tí wọ́n sọ yìí lèmi náà máa dé tí màá dẹ̀ yà fọ́ntú ẹ̀ tí màá jẹ́ káwọn èèyàn mi pé nǹkan tá à ń sọ ní ilé ò, torí mo ti lọ check àwọn eré àkàn. Fẹ́nitọ́ Fádànsì mi ò lè sọ pé gbogbo wọn lẹ́nu pé kí n ní, ṣùgbọ́n èmi á sọ òótọ́ tí ó wà ń bẹ̀. Ibi táwọn ń rí sí ni àbí tèmi representative ó yàtọ̀ fún senate. Representative iṣẹ́ tiẹ̀ ni pé ní àdúgbò ẹ lòun represent, kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀, kí ló rí ń bẹ̀, àwa la máa fi ní ẹ̀. Oversight function sí wa ni pé ká lọ wo nǹkan tó ń lọ, àwa máa gbé sílẹ̀, àwọn tí wọn kàn wà ní lọ́hùn kọ́kọ́ fi òǹtẹ̀lú pé nǹkan báyìí ń lọ ni, so àwa ni à ń káàkiri. Nítorí àsìkò a lè má lè gba ìpè kankan láti ilé, ṣùgbọ́n àfihàn yín nọ́mbà tẹ́ máa fi pe Honourable Lawrence Babatunde Ayẹni. Torí tabaníkà bẹ̀rẹ̀ sí nígbà pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ bá yín sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ orí yín rí, àti pé ojú tẹlifíṣàn Freedom nìkan kan náà ti ń wò wá, wọ́n wò wá káàkiri àgbáyé lórí ayélujára. Ṣùgbọ́n jẹ́ àwo ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun, ayé sọ̀rọ̀ ń lọ wípé gbọ́mísí omi ò tó wà nínú ẹgbẹ́ ẹ̀yìn kan ẹ̀tò sẹ́yìn gómìnà àná, àwọn kan tò sẹ́yìn gómìnà ìní, àwọn kan wà láàrin méjì gédéǹgbé, lágbájá ò tiẹ̀ dá sí, tàmọ̀dù ò tiẹ̀ dá sí, àwọn tó ń tán lọ́dún eégún, àwọn alágbára alákàrà jẹ́ àwa làwa ń bẹ̀, tó bá wọn ẹlẹ́nu kó fẹnu sọ. Kí ló ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ APC? Ṣé tòótọ́ ni ìjà wà láàrin yín? Mo fẹ́ kí ẹ mọ̀ pé nínú òṣèlú àyesọ máa wà, gbọ́mi ṣe òfin kẹ́tù. A máa gbé, àwọn kan lè gbé, àwọn kan lè máa fà sílẹ̀. Iye ò sọ pé inú ẹgbẹ́ pé ó ń dàrú. Ó máa ń ṣe mí là nígbà tó bá sọ pé gómìnà àná àti ní ọ̀njà kò tẹ́ ẹ ṣe, kò tẹ́ ẹ tọ́ sára tá a bá sọ pé ìyàwó because wọ́n ríra wọn lẹ́yìn ilé kan náà ti wá. Àwọn èèyàn ni wọ́n máa ń dá wàhálà lẹ̀. Tí olóṣèlú bá fẹ́ dá wàhálà lẹ̀ láàrin èèyàn méjì tó bá sọ̀ra láàrin ìṣẹ́jú márùn-ún àdá, because àyè sọ oríṣiríṣi. Mo rántí ìgbà kan tí mo gbé àpótí tí wọ́n ti mú mi. Ayẹni kò ṣẹgbẹ́ wọn mọ́, kò ṣe leader, kò ṣe, tí n bá ń gbọ́rọ̀ àwọn èèyàn mi ò ní débi tí mo délé ni. Àwọn kan fẹ́ sọ, wọ́n fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ máa sọ láti lé mi nínú ẹgbẹ́, but èmi ò gbà fún wọn gbà ẹ̀. Irú eléyìí náà tí gómìnà wa àná àti ti eléyìí tó wà ń bẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ kan gbọ́, kan dúró, kan ike farabalẹ̀, nǹkan dàrú títorí pé oríṣiríṣi náà máa sọ ẹni àwọn tó ń wá nǹkan ni. Ẹ tún wá rí wípé politics àwọn other side, nígbà tí mo gbáko tí ń gbà ẹ̀ gbà tó le, other side ló ń pariwo wọn ò ní mú ẹ o, wọn ò ní mú ẹ, bíi pé kí n kúrò. Eléyìí náà opposition ló máa pariwo, tactics politics mi tún nìyẹn. Àwa tá a wà nù lé là ní gọ̀ọ́
láàní jẹ́ kí ariwo yẹn kó dànù ẹgbẹ́ wa rú. ẹ̀yin eléyìí tí wọ́n sọ yìí ní last week gómìnà wa Oyètọ́lá àti kìnìún wọn wà papọ̀ náà ṣé tí wọ́n bá tẹ̀sọ́ pé jà wà ṣé wọn ò ní mọ̀ bọ́n ṣe máa parí ẹ̀ láàrin ara wọn ṣáà wà má dá sí ni. so Ayọ̀pọ̀rọ̀ ń kọ́ nínú ẹgbẹ́ yín a ti wà ń bẹ̀ láti bí ọdún 9 Ayọ̀pọ̀rọ̀ ti wá wọlé bíi pé ẹrù pé ẹ̀ní kò ń bẹ̀ mọ́ àwọn kan nínú ẹgbẹ́ yín wọ́n ń jayé àjẹbánu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé kò ìyẹn kò ní fà tí ẹgbẹ́ APC fi máa pàdánù ìbò nínú ìbò míì tí ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ayọ̀pọ̀rọ̀ tẹ́ sọ yẹn ni o láéláé ruling party ó máa ń fèsì problem ìrẹ̀lẹ̀ tá à ń fèsì ìyẹn náà mi sọ pé opposition àwọn tó wà ń ta ńkọ́ àhesọ oríṣiríṣi then ẹni tó wà wo kí n tó débẹ̀ èmi fúnra mi ayẹni mi ò tún lọ́dún kan ẹlòmíì ti fẹ́ kí n kọ́lé fóun ẹlòmíì ti fẹ́ ń ra mọ́tò èmi gan fúnra mi tó yẹ pé agídí ni mo ṣe wo covid gbogbo ẹ̀ dé iléyà ló dé nsìn màmá sáré láti ṣe lé láti ṣe ẹni tí ó rò pé ó ti yẹ kí n ra mọ́tò lọ́dún kan tí mi ò tí ì rà fún inú ti ń bí o so gbogbo nǹkan tí ó yẹ kẹ́mẹ́ni tó bá jẹ́ ruling party ibi tá a ti gbọ́dọ̀ sọ́ra nìyẹn tìtorí pé torí ṣùgbọ́n èmi mọ̀ láìpẹ́ láì jìnnà ṣe mọ̀ pé position náà ń le congress máa wáyé kínní tactics politics ní tẹ́lẹ̀ nìyẹn èmi dé tí congress bá ti lọ kínní kan we are for one family ká mọ̀ bá ṣe ń ṣe ní ẹ̀ẹ́dẹ̀ rí pé gbogbo nǹkan táwọn èèyàn ń sọ kò rí bẹ́ẹ̀ ó dàbí ọ̀nà rẹ̀ bá yẹ nísìn mo ti lo ọdún kan ṣáájú àti lo gbáragbára iṣẹ́ ti dé foundation mi gbogbo ẹ̀ máa bẹ̀rẹ̀. ìbéèrè bá fẹ́ fi káàdì ẹ̀ lẹ́yìn torí gbà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ kẹ́ ẹ tó wọlé ìbò kẹ́ ẹ tó díje ìbò ayẹni lọ́tún ayẹni lósì o ayẹni fẹ́ kọ́ ohun èèyàn kan iṣẹ́ o wọ́n máa fún wọn ní gbá wọn máa fún wọn láwo kí lẹ́yìn bolẹ̀ abàdé gan àgbọ̀n nǹkan. ẹ bá sọ pé ẹ̀gbọ́n kankan ẹ rí i pé nígbà nínú ọdún kan tí mo débẹ̀ ó dẹ̀ méjì tí mo ṣe big one but nígbà tó tún yá mo ṣe ìnáwó kan tó le nígbà tí màmá tó bí mi kú December tó yẹ ká tún ṣe mọ̀ pé ìwúde máa ń wáyé àṣewúẹ ó wá di January a plan láti ṣe eléyìí tó big 1,200 la plan fún ní March láti fún ní irinṣẹ́ láti ṣe everything ní ó kù ọ̀sẹ̀ kan ní covid dé tán ní ata lè jáde mọ́ láti covid ló dá gbogbo foundation mi dúró tá a gbọ́dọ̀ torí tèmi ṣe máa ń ṣe ẹni pé ló máa ń pọ̀ gan a ti wá decide láti ìparí oṣù tó fẹ́ kọ tó lọ ní next week a gbàṣẹ lọ́dọ̀ àwọn aláṣẹ covid tí wọ́n yan committee iye nọ́mbà tá a lè ṣe àwọn máa ṣe díẹ̀ every month làwọn máa pe gbogbo àwọn èèyàn ṣùgbọ́n ẹni tí n bá ti pè ló gbọ́dọ̀ wá wọ́n á sọ ní unique ní slot lọ́jọ́ Monday pé ọ̀sẹ̀ yìí o àwọn báyìí ló kàn ọ́ torí àwọn tí ìwé ti wà lọ́wọ́ mi ó jẹ́ 2,571 tí wọ́n ti kọ́ṣẹ́ tá a fẹ́ fún ní grant àwọn kan ti lọ fi orúkọ sílẹ̀ ní bank tí mo fẹ́ help gbogbo wọn ti wà bẹ́ẹ̀ gbogbo wọn jẹ́ 2,571 máa bẹ̀rẹ̀ sí ní ṣe kínní yẹn every month tó máa lọ then láìpẹ́ yìí a ti wá decide ọ́fíìsì mi ní òkè sà a máa sọ di vocational center tá a máa kọ́ àwọn èèyàn ṣẹ́ àwọn àkàndá kan wà tán tí wọ́n lè táwọn ọ̀gá iṣẹ́ ò gbà wọ́n but tó bá yẹ pé mo ní vocational center màá lè máa kọ́ wọn bẹ́ẹ̀ láti ìyẹn máa bẹ̀rẹ̀ ní September lágbọ́rọ̀ Ọlọ́run so iṣẹ́ yẹn nígbà tá a débẹ̀ náà lára ọdún kan a lè máa ṣe gbùrùgbùrù gbèsè pọ̀ ńlẹ̀ kò easy ṣùgbọ́n àwọn èèyàn mo máa ń sọ fún wọn pé ẹ má wọrí lágbára Ọlọ́run ilé covid tó wà nílẹ̀ covid-19 á lọ à lè ráyè kí ní yóò jẹ́ káwọn èèyàn ráyè rìn àráyè ṣiṣẹ́ bó ṣe yẹ èmi dẹ̀ ní ẹ mọ̀ kílẹ̀ kówèrè náà máa ń pè mí gbà ẹ̀ so mi kò dẹ̀ tí ì tán ṣùgbọ́n lásìkò yìí ò gbọ́dọ̀ kówèrè o tó bá kówèrè o abákòrò pàdé so Ọlọ́run ayọ̀ wá ni. a nílé gbà pé ẹ jọ mo tọrọ gáfárà lọ́wọ́ yín honourable àti gbogbo àwọn tó ń wò wá àti tó ń gbọ́ wá a nílé gba ìpè ṣùgbọ́n a fún yín nọ́mbà yìí ẹ̀kọ́ lẹ̀ níbikíbi tá ẹ ti ń gbọ́ wá káàkiri àgbáyé 081 67 54 66 83 081 67
08167546683 lẹ́ẹ̀kan sí 08167546683 nọ́mbà tẹ́ fi bá honourable LB Ayeni sọ̀rọ̀ ní kété tá a bá dìde ní orí ìjókòó yìí. Kí ló rí? message àti WhatsApp. Wọ́n ní message àti WhatsApp ní kẹ́ ẹ bá wọn send síbẹ̀ wọ́n máa dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Torí tẹ́ bá pè tí wọ́n bá gbé ó ṣeé ṣe kí wọ́n máa ṣe nǹkan míì tàbí kó wà lórí ibòmíì 08167546683 tẹ́ ẹ bá ti fi ọ̀rọ̀ ránṣẹ́ ìyẹn message wọ́n dá yín lóhùn níbikíbi tẹ́ ẹ bá ń bọ̀ káàkiri àgbáyé ẹ má gbàgbé láti play +2348167546683 ẹ̀yin tẹ́ bá ń pè láti òkè òkun tí kì í ṣe Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ yín honourable Ayeni. Ẹ ṣì ní nǹkan tẹ́ fẹ́ sọ. náà mo fi àsìkò yìí pé mo wà nílé ṣùgbọ́n àwọn tí n bá pè tí a bá pè pé kó wá ni ó máa rí mi àtẹni tí n bá fẹ́ lọ bá nílé àsìkò yìí ò ń ṣe àsìkò tó ń wáyàn káàkiri ó yẹ káwọn èèyàn gan tún bẹ̀rù mi torí Àbújá mo ti wá. Kẹ́ bá lọ kókò wọlé. Èmi ẹni tí n bá pè tó bá pè tí n bá ní kó wá ni kó wá ẹni tí n bá tún fẹ́ lọ bá nílé màá lọ bá wọn nílé kàn má rò pé bóyá mo wà nílé. Bẹ́ẹ̀ ṣe wá bá wa ní bẹ́ẹ̀ ṣe wá bá wa ń bí. A máa fi ṣe lọ adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ̀ ń wò wá ẹ̀ sì ń gbọ́ wa káàkiri gbogbo tẹ́ ti wò wá tẹ́ ti gbọ́ mà dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. Lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò pátápátá Délé Àjàyí àti Bọ̀dé Adéwọ̀yí ló pa ọ̀pọ̀ ṣe olóòtú ètò Bísí Àlàdé Bello ní alábòójútó ètò Jare Ayo-Martins lórúkọ tèmi a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Lagbo òṣèlú ó dìgbà.